Ní orúkọ yín àti pé níbo ni ẹ ti ń pè wá? Ẹ kálẹ́ o, orúkọ mi ni Moses láti ìlú Òṣogbo. Moses láti ìlú Òṣogbo. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti gbáradì láti dáhùn àwọn ìbéèrè yín? Ara páńpá là ń bẹ́ tù, ibi kìjàkìjà là ń bẹ́kùn, ìta gbangba la máa ń bẹ́wí ajílẹ̀ kéde nítorí. Iléeṣẹ́ a ti pe àwọn ọ̀gá wa wá sórí ètò lénìí. Ó dáa. Inú mi dùn pẹ̀lú èyí tí ẹ fi wọlé yìí. Orí ètò náà ni ẹ ṣì wà. Orí ètò náà la ṣì wà. Ètò Yorùbá Dùn Lédè láti iléeṣẹ́ Yorùbá Dùn TV. Ìbéèrè àkọ́kọ́ tí a ní fún yín òun ni pé ẹ sọ fún wa kí ni ìtumọ̀ lágídígbà? Tí Yorùbá bá ní lágídígbà, kí ni ìtumọ̀ ní èdè Yorùbá? Lágídígbà. Kí ni Yorùbá máa ń pè ní lágídígbà? Lágídígbà. Bẹ́ẹ̀ni. Nǹkan tó bá kó ìgbà dání nì. Tó kó? Ìlẹ̀kẹ̀. Mi gbọ́ yín o. Ìgbà. Tó kó ìgbà dání, ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ gangan ni lágídígbà. Ilẹ̀ orí ìlà. Ẹ jẹ́ kí lórí ìbéèrè kan. Tí ẹ bá gba gbogbo ìbéèrè wa 5 lórí àṣà àti ìṣe Yorùbá, ìbéèrè 5 tẹ́ bá ti gbà, 10,000 ni ó wà fún yín ní orí ètò lónìí. So ṣé ẹ ti gbáradì láti dáhùn ìbéèrè wa? Mo ti gbáradì, atọ́kùn. Ó dáa. Kí ni olóyìnbó máa ń pè ní 33? Kí ni Yorùbá máa ń pè? Kí ni Yorùbá fún 33? Kí ni Yorùbá 33? Bóyá nísìnyí mo sọ pé 33, 34, 35 bí òǹkà òyìnbó nìyẹn. Kí ni òǹkà ẹ̀ ní èdè Yorùbá 33? Òǹkà ẹ̀ ní èdè Yorùbá ni 23 àbí 23 ṣá. 23. Ẹ lè pè ní 23, ẹ lè sọ pé 23. Bẹ́ẹ̀ni. Kí lọ́gbọ̀n? Kí lọ́gbọ̀n? Ọgbọ̀n náà lọ́gbọ̀n. Ọgbọ̀n náà lọ́gbọ̀n. Tí bá sọ ní èdè Gẹ̀ẹ́sì, ẹ máa yọ owó mi. A fẹ́ fi abala yẹn, a fẹ́ fi mú yín ni. So ọgbọ̀n ní ọgbọ̀n. Ọgbọ̀n ní. Wọ́n máa dáhùn lórí ètò yìí tí iléeṣẹ́ Yorùbá Dùn TV tún ṣe àǹfààní láti máa fún wọn ní àwọn ẹ̀bùn kéékèèké. Ẹ̀bùn àkọ́kọ́ ni pé ẹni tó bá ti gba ìbéèrè wa lórí ètò yìí, 2,000 ni fún ìbéèrè kan. Tó bá gba ìbéèrè 5, ó jẹ́ 10,000 fún ìbéèrè 5 tí àwọn àlejò wa bá ti ń gbà. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àlejò tí wọ́n ti fi òǹtẹ̀jíṣẹ́ látòrí YouTube wa. Ìwọ tó bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa, lọ sórí YouTube wa Yorùbá Dùn TV, kó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣeun. Ètò náà ti bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kálẹ́ o. Àlejò wa lónìí, ẹ kálẹ́. Kí lorúkọ yín àti pé níbo ni ẹ ti ń pè wá? Orúkọ mi ni Olúwaṣeun, mò ń pè láti Ṣàngó Ọ̀tà. Olúwaṣeun láti Ṣàngó Ọ̀tà. Ṣàngó Ọ̀tà, yes sir. Ó ti yé wa. Ṣé ẹ ti gbáradì fún wa lórí ètò lónìí láti lè ṣe ìbéèrè àwọn ìbéèrè yín àti láti lè sọ nípa àṣà àti ìṣe Yorùbá wa? Ẹ ti ṣègbáradì dáadáa? Bẹ́ẹ̀ni, ó ti ṣègbáradì dáadáa. So gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, kò sí àǹfààní fún yín láti sọ èdè Gẹ̀ẹ́sì.